Mo kí gbogbo ilé, mo kí wa ní ààyè tí oníkálùkù bá wà. Mo fi àsìkò yìí mo fi ń kí gbogbo wa pátá káàkiri gbogbo ilẹ̀ àgbáláyé. Mo fi Ọlọ́run Elédùmarè, Ọlọ́run ọba mi, mo fi ń kí gbogbo wa pátá. Mo fi àlékún Ọlọ́run, ìgè Ọlọ́run, mo fi ń kí gbogbo wa láyè tá bá wà. Mo fi dédé àsìkò yìí mo fi ń kí ẹnìkọ̀ọ̀kan wa pátápátá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àtàgbáláyé. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà káàkiri lókè òkun. Mo wá ń kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ kú ìyálẹ̀ta, ẹ kú bí àyèbó ibi tó bá bá oníkálùkù, mo fi kí yín. Question òun ni mo bún wá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí. Ẹ bá mi share, mo rọ̀ yín, mo bẹ̀ yín. Nínú share tẹ́ máa share, òun lẹ fi rí kókó ọ̀rọ̀ tí a wá sọ ń bí lénìí. Òun ló máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ béèrè lé lórí. Mo á kẹ́yìn bàbá wa, mo kẹ́yìn ìyá wa. Mo fi tẹ́lẹ̀dùmarè tó gbé lóńkálùkù lọ́wọ́, mo fi kí yín. Tọ́, èmi ọmọ yín náà ni tẹ́tí mọ̀ látàná. Àlùkà náà ni tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Èmi náà ni ọmọ kékeré yín, ọmọ ọwọ́ tí ẹ̀ ń tọ́, òun náà ni mí. Mo wá kí gbogbo ẹ̀yin àgbàlagbà tí ẹ wà nílé lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí, ọ̀rọ̀ pé ta ni Ọlọ́run? Àbí kí ni Ọlọ́run? Kí là ń pè ní Ọlọ́run gangan? Ìkejì ni kí là ń pè ní ìfẹ́? Torí ẹ̀ mo ṣe ní kẹ́ share ètò yìí. Torí èso yìí ó máa fẹ́ mì gidigidi. Torí á yà sí ọ̀pọ̀lọpọ̀. Torí ẹ̀ mo ṣe béèrè pé kí ni Ọlọ́run? Kí là ń pè ní Ọlọ́run? Ẹ gbọ́ mi yé? Ètò ibi tí mò ń bá bọ̀, mo fẹ́ kẹ́ bá mi share káàkiri, kẹ́ bá mi subscribe sí YouTube mi. Question tí mò ń béèrè yìí ní ìnídìíkọ̀ kọ́mẹ́ǹtì ni mo need láti jẹ́ pé kájọ gbé yẹ̀wò lórí tí mo kọ sí topic. Tẹ́ bá fẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí mi tí mo máa ń sọ, ẹ lọ sí YouTube mi, ẹ lọ subscribe sí. Bẹ́ẹ̀ ni, ẹ bá mi subscribe síbẹ̀. Nínú àwọn comment section yìí tí mo ní mo fẹ́, tí mo ń sọ̀rọ̀ lé lórí pé kẹ́ dáhùn question and answer yẹn, mo rò bí bóyá ó máa yé gbogbo wa pátápátá láti jẹ́ ká mọ nǹkan tí mo ń sọ̀rọ̀ lé lórí. Mo kẹ́yìn tí ẹ̀ ń wọlé, mo ń kí yín. Ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa, mo kí yín. Ẹ jọ̀ọ́, kí ni à ń pè ní Ọlọ́run? Ẹ bá mi dáhùn question yẹn. Ǹjẹ́ kí là ń pè ní Ọlọ́run? Ǹjẹ́ kí ni à ń pè ní ìfẹ́? Mo fẹ́ kí gbogbo yín kẹ́ là wá lóye, kí ẹ jẹ́ kó yé wa, kí ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀. Torí wípé mo rí pé a wà lórílẹ̀-èdè Nàìjíríà, a wà lórílẹ̀ Yorùbá, níbi táwa wà níbí. Mo pe pásítọ̀, mo pe àfáà, mo pe àwọn olóṣèlú, even mo pe lọ́balọ́ba, mo pe ìjòyè, mo pe gbogbo apáta ni mo pe papọ̀. Òun mo sì ń béèrè pé kí là ń pè ní, ta ni à ń pè ní, kí là ń pè ní Ọlọ́run? Kí là ń pè ní ìfẹ́? Ẹ jọ̀ọ́ ẹ bá mi dáhùn question kó lè jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ẹ bá mi share ètò mi. Ẹ bá mi share. Ibi tí mò ń lọ, ibi tá a máa yà sí ló pọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á wò pé kí lélẹ́yìí tún gbé wá. Òótọ́ ọ̀rọ̀ ó lè korò,
torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo rí lénìí lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run àbí lórí ọ̀rọ̀ ìmọ̀tara ẹni nìkan àbí ní orí ọ̀rọ̀ kí ló ń lọ láàrin agbègbè wa àbí nínú Nàìjíríà. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ sún síbí, Ṣèyí Tinubu brothers mi ẹ sún síbí, Olúrẹ̀mí Tinubu mo pè yín, gbogbo ẹ̀yin tẹ́ wà tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́ wà lẹ́yìn House of Assembly gbogbo yẹn súnmọ́ bí, ẹ̀yin gọ́vnà káàkiri ilẹ̀ Yorùbá ẹ wá tẹ́tí gbọ́ ọ̀rọ̀. Kí ni àṣà wa, culture Nàìjíríà gangan kí ni, kí wá ní ẹ̀sìn wa, kí là ń pè ní Ọlọ́run, kí là ń pè ní ìfẹ́, ǹjẹ́ ta lẹni tó lè dáhùn rẹ̀, ta lẹni tó lè sọ, ẹ gbọ́ mi yé, ta lẹni tó lè dáhùn ẹ̀, ta lẹni tó lè sọ. Torí ẹ̀ ni mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí jáde. Ìwọ tó bá mọ̀ nǹkan tí wọ́n ń pè ní Ọlọ́run, bọ́ síta wá challenge pé n tán pè lọ́lọ́run lélẹ́yìí. Ìwọ tó bá mọ̀ pé ta náà ń pè ní Elédùmarè, bọ́ síta kó wá challenge, kó wá sọ títí ẹ, kó wá ro tẹnu ẹ pé tí wọ́n ń pè ní Elédùmarè ní. Ìwọ tó nígbàgbọ́ pé Jésù lọ́lọ́run, bọ́ síta kó wá defend ẹ, kó wá comment tí ẹ pé Jésù ni Ọlọ́run. Torí ẹ̀ mo ṣe ń gbèrè, ta ni wọ́n pè ní Ọlọ́run gangan láàrin èmi àti yín? Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ rò ó. Ẹ má jẹ́ kí orí wa kú, ẹ jẹ́ kí a sọjí wa. Ẹ jẹ́ kí orí wa pé lórí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jáde yìí. Kí là ń pè ní Ọlọ́run? Ǹjẹ́ ta ni Ọlọ́run yẹn gangan? Ǹjẹ́ kí là ń pè ní Ọlọ́run? Kí là ń pè ní ìfẹ́? Ẹ̀yin Kristẹni, ẹ̀yin ìjọba, ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin oníṣẹ̀ṣe, even ẹ̀yin ọlọ́pàá, ẹ̀yin olóṣèlú, ẹ̀yin lọ́balọ́ba, gbogbo yín ni mo ké pè. Kí là ń pè ní Ọlọ́run? Irú gbàgbọ́ wo lẹ ní sí Ọlọ́run? Ǹjẹ́ báwo lọ́lọ́run yẹn ṣe rí? Ǹjẹ́ níbo lọ́lọ́run yẹn ń gbé? Torí ọ̀rọ̀ tèmi ó máa ń korò lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń gbọ́. Mo ní ká jọ dáhùn ìbéèrè yìí, kó kálukú comment. Ǹjẹ́ kí là ń pè ní Ọlọ́run? Ọba tó láyé, ọba tí ò ṣe rídìí, ọba tí ò ṣe wádìí. Ta ló mọ̀ ọ́? Ta ló lè sọ fún wa? Ẹni tó bá lè sọ kó jáde kó wá wí tẹnu ẹ̀. Ọlọ́run Elédùmarè ọba tó láyé, ta ló lè sọ pé ta là ń pè lọ́lọ́run? Torí ẹ̀ ni mo wá rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run lénìí. Mi kì í ṣe oníṣẹ̀ṣe, mi kì í ṣe Kristẹni, ilé Mùsùlùmí mo ti jáde. Mo tún wá jáde ní ìlú tí wọ́n ń pè ní ìlú Ìlọrin tí wọ́n ti ń ṣe ẹ̀sìn ìmàle, tí a dẹ̀ lọ lé kéwú níwọ̀nba. Bọ́n tí mo rí lénìí, àkíyèsí yẹn fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àgbàfáà látòrí bàbá wa Sheikh Miskin Billahi tó ń jẹ́ Sheikh Suleiman Farouk, dórí Sheikh Labib Lágbàjì, dórí àfọ́ Òkútagídí, dórí àwọn àgbàfáà tó jẹ́ pé wọ́n mọ ibi tọ́rọ̀ padà tún lè já sí tí wọ́n jó ní mímà. Torí wípé ntẹ́mi rí lénìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé mo rí pé ǹjẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń jà fún wa, even kì í tún ṣe ìfẹ́, even kì í ṣe torí Ọlọ́run la ṣe ń jà. Mo fi Ọlọ́run ọba tó dá búra. Gbogbo àwọn ẹni tó ń jà lórí ọ̀rọ̀ bóyá ta lọ́lọ́run, ó bú àwọn kì í ṣe torí Ọlọ́run náà ṣe ń jà.
wàláhì torí tara wọn ni. Àwọn náà sọ pé torí pé ó insult àwọn, ó búlé àwọn. Àfá kan jáde ó ń dìfẹ́ndì Àfá Saheed Shittu. Ó ní Saheed Shittu ó kàn máa ń búyàn ni, kò kí ń sọ pé nǹkan báyìí léèyàn sí. Àfá Saheed Shittu kò kí ń parọ́ pé bóyá òun sọ̀rọ̀ kan máa lóhùn nílé sọ mọ́. Àfá Saheed Shittu tẹ́ rí yẹn a sọ even kó má yẹ kó rí nǹkan bá sọ fún wa sọ pé wọ́n lé pé ẹ̀ ń ṣe ẹbọ. A tún sọ kàn lójú alẹ́lẹ́bọ ni yín. Alẹ́ ilẹ̀ ẹ̀rọ alẹ́kùnléjà lọ́jà ẹ̀dá ẹ̀wà ló ń búyàn nìyẹn. Kí là ń pè búlù? Ṣé kò parọ́ mọ́ ẹnìyẹn? Àwọn ọ̀rọ̀ yìí mi rí pé bóyá a rò ó. Ẹ̀yin tẹ́ fẹ́ defend ọ̀nà wo lẹ fẹ́ fi gbà tẹ́lẹ̀ fẹ́ gbèjà Ọlọ́run gangan. Ok, aláwa mùsùlùmí yes àti mú ẹni táwọn àbí lójú tí Ọlọ́run ọba ló mú, Ọlọ́run ọba ló fi pamọ́, ó ní tó fi pamọ́ fún kété torí tiyín àbí ta lọ lọ́run wọn wá ṣe kéèsì wọn léni. Àwọn ẹni tó wá síbẹ̀ ẹ bẹ̀ sí lẹ́kọ̀ọ́ mọ́ wọn, ẹ bà mọ́tò wọn jẹ́, ẹ bẹ̀ sí tírẹ́tì wọn pé ẹ máa pa wọ́n. Ǹjẹ́ ṣé ẹ rántí àbọ̀? Shehu Labib ẹ pe àwọn ọmọ yín, ẹ pe àwọn aráàlú Ìlọrin, ẹ sọ fún Emir of Ìlọrin kí wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ èèyàn kíkiní yìí má padà wá di tó máa làbọ̀ yín lọ́rùn. Tẹ́ bá rò pé bóyá ń jàre lọ kó má di pé nǹkan tó máa padà di á padà affect yín. Àṣírí ọ̀rọ̀ fún gbogbo yín pátápátá káàkiri ẹ̀yin àfáà. Èmi á sọ òtítọ́ ọ̀rọ̀, mi ní kọ pé bóyá àbí wọ́n fẹ́ lépa ni, wọ́n fẹ́ ṣe gbá ni. Níwọ̀n gbà tí mo bá ti ta sí yín ju pé màá sọ níwọ̀nba ọ̀rọ̀ ìmọ̀ràn fún yín. Kò sí ta fẹ́ bẹ̀rù àfọlọ́run. Ọlọ́run ọba lọba tó láyé tí mo fi ń béèrè pé kí là ń pè ní Ọlọ́run. Kò sí anybody tó lè dáhùn ẹ̀. Kí là ń pè ní ìfẹ́? Mi tí rẹ anybody tó comment lórí ẹ̀. Mi tí rẹ anybody kó tó di pé mo fẹ́ yà wọnú ibi tí mo fẹ́ yà lọ gangan. Torí ẹ̀kọ́ ni. Ó wá di pé ta lọ́lọ́run wá sí kéèsì ẹ wá bẹ́ẹ̀ sí ṣe ǹjẹ́ sáwà mùsùlùmí sá lẹ́mí àforíjì. Annabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n bú ìyá ẹ̀, wọ́n bú bàbá ẹ̀. Kí ló fi gbà mọ́ra? Ó tún ní sùúrù náà ni. Wọ́n bú Ọlọ́run tí Ànábì ń pè pé ok Allah Allah. Wọ́n bú Ànábì tún sọ fáwọn sàbí kí wọ́n ní sùúrù náà ni. Ẹ gbọ́ Ànábì tó jà ìjà ẹ̀sìn wọ́n sún débì kan kó tó di pé kọjú ìjà padà ni. Kése ìjà yẹn lẹ́yìn jà yìí, kése ìjà yẹn lẹ́ ń jà ẹ̀nà bú yín ni. Kése ìjà pé wọ́n fẹ́ pa yín lẹ́ ń jà. Ǹjẹ́ ṣé ta lọ Ọlọ́run yìí? Ǹjẹ́ só pààyàn? Ẹ bá mi béèrè lọ́wọ́ wọn. Ẹ̀yin Kristẹni, ẹ̀yin Mùsùlùmí àtẹ̀yin oníṣẹ̀ṣe, ẹni tó wá jó Kùránù Bible Bíbélì tó jẹ́ pé ẹ̀yin ò mọ̀ pé ẹ̀kọ́ ló fi kọ́ wa, tó jó ọpọ́n kínní ẹ̀kọ́ ló fi kọ́ wa. Ǹjẹ́ sá ronú? Tí mi ò bá rẹ́ni dá mi lóhùn tí yóò sọ̀rọ̀, torí ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó ṣe kókó láàrin èmi àti yín ni. Ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ kájọ gbé wò ní, kété pé bóyá èmi nìkan. Ẹ wá bẹ́ẹ̀ sí fi ta lọ́lọ́run ẹ fi kan skọ́ọ̀sì fúnra yín. Ẹ wá ẹ mọ̀ pé ta lọ́lọ́run gan jẹ́ kí Ìlọrin yín tún ní ìjù ìtẹ́lẹ̀. Ẹlòmíì bí Ìlọrin ṣe ní ìtò nílùú ibòmíì wọn mọ̀ Ìlọrin.
ẹ gbọ́ ó tún jẹ́ kí Ìlọrin expose sí ni ta lọ́lọ́run wá bẹ́ẹ̀ sí mi wá nílùú Ìlọrin ó mì wá gbùdùgbùdùgbùdùgbùdù kò wá yé wa àwa bẹ́ẹ̀ sí pariwo kiri láti pa àníṣẹ́ tíṣẹ́ bá wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ni wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn ẹ̀kọ́ wa bí a ṣe kọ́ṣẹ́ ńlẹ̀ kéwú àbí kí lẹ fẹ́ ṣe tó ti báyìí pé bí ìjọ ọ̀hún tẹ̀yìn àwọn baba ńlá àwọn àgbàlagbà fún àgbà yẹn tí wọ́n kọ́ yẹn wọ́n á jẹ́ kó tó kọ́ṣẹ́ lẹ́fí máa ń ní kápítà wọ́n á ní rìwáyà wọ́n á ní gbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá fẹ́ ṣiṣẹ́ mọ́ mo ní kí là ń pè ní Ọlọ́run kí là ń pè ní ìfẹ́ ẹ má jẹ́ n parọ́ fún yín nínú ìmọ̀ nínú àyè nínú làákàyè bẹ́ẹ̀ ni nínú rásù kìtáàbù mi tí mo gbélẹ̀ ọpọlọ orí mi àti rìsáàsì mi tí mo dẹ̀ gbélẹ̀ tí mo dẹ̀ rí pé kò sí tá à ń pè lọ́lọ́run ju pé ìfẹ́ lọ. ìfẹ́ lọ́lọ́run ọba fi dá ayé ta ni ìfẹ́ Ọlọ́run ọba lọ́bọ nífẹ̀ẹ́ ló fi jẹ́ pé gbogbo àwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ sí Ọlọ́run pamọ́ lára àwọn ẹni tó pè ní pé kán máa pè lọ́lọ́run wàrà òrìṣà ó pamọ́ síbẹ̀ ara àwọn mùsùlùmí nínú àti kínní Ọlọ́run pamọ́ síbẹ̀ ara àwọn kìrìsìtẹ́nì Ọlọ́run pamọ́ síbẹ̀ ara àwọn ìjọba Ọlọ́run pamọ́ síbẹ̀ ara àwọn wòlíì Ọlọ́run pamọ́ síbẹ̀ ara àwọn ọlọ́pàá Ọlọ́run pamọ́ síbẹ̀ òun ló jẹ́ pé ká máa pe Ọlọ́run ló jẹ́ ká máa nífẹ̀ẹ́ Ọlọ́run torí pé ìfẹ́ ni Ọlọ́run. bẹ́ẹ̀ ni bàbá mi pẹ̀lú ògo Ọlọ́run tètùmàrè ìfẹ́ ni Ọlọ́run ìfẹ́ ni Ọlọ́run ọba lápọ́nlé ìfẹ́ ni Ọlọ́run ìfẹ́ ẹ má jẹ́ ká tanra wa ìfẹ́ ni torí ìfẹ́ tá a ní sí òun la ṣe gbàgbọ́ tírà tí wọ́n gbé wá fún wa tó jẹ́ Al-Qur'an Karim ìfẹ́ tá a ní sí ìfẹ́ tá a ní sí Ànábì pé tí Ànábì sọ fún wa pé Allah lọ́lọ́run ìfẹ́ ni Ọlọ́run ìfẹ́ ni Ọlọ́run ẹ gbọ́ ìfẹ́ ọmọdé bèèrè pé kí là ń pè ní Ọlọ́run kí là ń pè ní ìfẹ́ ó máa da àwọn èèyàn míì lórí rú ẹ jẹ́ ká gbé ọpọlọ lẹ̀ má jẹ́ kí àwọn ẹlẹ́sìn da ìrìn àjò àwa ọmọ ènìyàn rú àṣà wa òun ni kọ́jọ́ a lè ṣàṣàlú bọ́ ẹ̀sìn láti páyà Ọlọ́run lẹ̀sìn ṣe rí ẹ̀sìn láti kọ́ báwo la ṣe ń lo ìfẹ́ báwo la ṣe ń hùwà èmi wá rí pé nínú àwa mùsùlùmí àkọ́ ẹ̀kọ́ àbí wọn kọ́ wa bí wọ́n ṣe ń bá lo ìfẹ́ pẹ̀lú ọmọlàkejì wọn kọ́ wa bí wọ́n ṣe ń lò ìfẹ́ pẹ̀lú ọmọlàkejì ǹjẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí torí ẹ̀ ni mo ṣe ń sọ fún wa wípé a gbúdọ̀ mọ tá à ń ṣe Ọlọ́run ọba tó láyé ìfẹ́ ni kí là ń pè ní ìfẹ́ Ọlọ́run ni kí là ń pè ní Ọlọ́run ìfẹ́ ni ẹ wá gbé ta lọ Ọlọ́run ó wá ń danú Ìlọrin rú ó wá mi Ìlọrin gbìgìgbìgì gbogbo àtàrúgbó àtọmọdé àtọ̀dọ́ àwa sọra wa di báwo mo ti fẹ́ pè láì mójútó nǹkan tó yẹ ká mójútó nú ayé bẹ́ẹ̀ ni bàbá mi Táíwò mú kí yín mójútó nǹkan tá à ń mójútó nú ayé àwa bẹ́ẹ̀ sí pariwo kiri ojú títì torí ọ̀rọ̀ ta lọ lọ́run ẹ̀yin ò mọ̀ pé tọ́lọ́run ṣe fún ta lọ lọ́run ó yọ àwọn aburú kan kúrò lára ẹ̀ ni ó yọ kúrò nínú tó fẹ́ ṣẹlẹ̀ sí ni nínú mímọ̀ ẹ̀yin Ọlọ́run ló yín fún sábàbí láti fi pamọ́ ni nǹkan ẹyọ kan tẹ́ẹ̀ni ni pé even kó lo ọdún kan ọdún méjì níbẹ̀ mo mọ̀ pé ẹ lè pa á
torí kò sí lọ́wọ́ yín ní pípa, torí kò pààyàn. That's the first point. Bẹ́ẹ̀ ni bàbá mi, God is love. Love is God. Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa mọ́nú ayé. Tá a bá nífẹ̀ẹ́ ọmọlàkejì wa, ọ̀tọ̀ lẹ̀sìn, o lè má ṣẹ̀sìn títí ẹ̀, ẹ jẹ́ ká bára fìfẹ́ lò. Torí orílẹ̀-èdè tá a wà yìí, ẹ gbọ́, orílẹ̀-èdè tó yẹ ká bára fìfẹ́ lò ní oríṣiríṣi ẹ̀sìn ló wà ńbẹ̀. Even tẹ́ bá lọ sí another country, bóyá bí US or UK, love number wa lò. Oríṣiríṣi ẹ̀yà ló ń lọ sí UK, ló ń lọ US, ló ń lọ sí àwọn ìjọ àgbáláyé mi, àwọn country mi. Tí wọn ò bá nífẹ̀ẹ́ wa, wọn ní bá wa ṣe. Ìfẹ́ òun gangan ni Ọlọ́run. Allah. Ìfẹ́ ni Ọlọ́run. Ọlọ́run ni ìfẹ́. Ẹ wá ronú nítorí ọ̀rọ̀ ta lọ́lọ́run. Ẹ ló bu yín. Òun mú fi gbọ́rọ̀ Saheed Shittu jáde. Àbá Saheed Shittu. Èmi rí i pé wọ́n ti ń rí nǹkan kan lára àbá Saheed Shittu nípa àpọ́nlé pé Ọlọ́run ti dá wọn lọ́lá. Àbí kẹ́ sẹ́tù, àbí kẹ́ tàtàrà wọn pé nǹkan báyìí ń tẹ́lòmí ò rí ṣe. Àbá Saheed Shittu ti mọ èèyàn, ó ti lọ́fọ̀kànbalẹ̀, ó ti jagun. Ọlọ́run ti ṣe dáadáa fún wọn. Ó tọrọ wá kóró lẹ́bí sọ pé bóyá kíní ẹ wá ń dìfẹ́ǹdì wípé Àbá Saheed Shittu ò búyàn, kò bú léèyàn, ó ń búyàn ni. Ẹni kí láà pé òun èèyàn parọ́ mọ́ àwọn èèyàn. Àìmọye èyí tábà Saheed Shittu ṣe ojú ti yín lọ. Torí tí wọ́n bá sọ wọ́n tún máa Àbá Saheed Shittu máa dúró níwájú yín pé bẹ́ẹ̀ ni àwọn sọ bẹ́ẹ̀, wọn ní dìnnà ìpá wọn sọ bẹ́ẹ̀. Àìmọye nǹkan, torí ẹ̀ ló fi jẹ́ pé ká bára wa lo ìfẹ́. Torí ẹ̀ mo sọ pé kí là ń pè ní Ọlọ́run, kí là ń pè ní ìfẹ́. Ìfẹ́ ni Ọlọ́run. Ọlọ́run ni ìfẹ́. Torí tí ò bá sí ìfẹ́ láàrin Ọlọ́run àtàwọn màláíkà, ó máa fẹ́ mì díẹ̀. Tí ò bá sí ìfẹ́ láàrin òkè àtilẹ̀, ó máa fẹ́ mì díẹ̀. Torí ẹ̀ ni òjò fi rọ̀ sílẹ̀. Torí ẹ̀ náà ni òòrùn fi fa òjò padà, ló fi fa omi ilẹ̀ padà. Ìfẹ́ ni. Tí ò bá sí ìfẹ́ tí Ọlọ́run bá dá, bẹ́ẹ̀ ni bàbá mi, ọ̀pọ̀lọpọ̀ wọn alábòsí ni wọ́n níbi kí wọ́n má lè sòótọ́. Òótọ́ ọ̀pọ̀lọpọ̀ tírẹ́tì làwa náà gbà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la gbọ́. Bọ̀sẹ̀ torí ká wá ròótọ́ ká má sọ ni. Torí ẹ̀ kò sífẹ̀ẹ́ kankan tí wọ́n ń lò. Àwọn èèyàn wá lọ sí ibi ọ̀dọ̀ ta lọ́lọ́run ní kóòtù. Àwa mùsùlùmí, àwa ń ba mọ́tò àwọn tó lọ síbẹ̀, à ń bàjẹ́. Ẹjọ́ ṣé wọ́n ń wọ̀sì nǹkan sí ni àbí wọ́n tún nǹkan ṣe? Àwa bẹ́ẹ̀ sí ń lé wọn. Àìmọye èèyàn tó lọ sí kóòtù táwọn èèyàn máa lọ síbẹ̀. Ǹjẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin àfáà àgbàlagbà, ẹ̀yin ni mo ké pé ẹ má jẹ́ kán padà kí àwọn ọmọ yìí kán má padà dàrú mọ́ yín lójú, kán má padà ẹjọ́ tẹ̀rù bẹ́ẹ̀ gbé dání, kó má torí tó bá yá àwọn ẹni yìí náà wọ́n máa dìde pé ẹ dà àwọn tọ́gì sáwọn. Gbogbo ẹ̀ la rí ní mídíà nígbà tí wọ́n wà lórí ọ̀kadà ní mẹ́ta nígbà tí àwọn kan fi ẹsẹ̀ rìn. Gbogbo tẹ́ ń ṣe yìí kò bójúmu rárá. Gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí kò bójúmu rárá.
mo rọ̀ ẹ̀yin àfáà kí ẹ jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ yìí kẹ́ free ta lọ lọ́hùn torí pé Ọlọ́hun ọba ló fi pamọ́ síbẹ̀. Ẹ jẹ́ ká wá nǹkan míì ṣe, ẹ jẹ́ ká bára wa lò fẹ́ torí ìfẹ́ lọ́lọ́run. Ìfẹ́ gbogbo tá bá ti ní tí a bá pè lọ́lọ́run. Ìgbà táwọn Kírísítẹ́nì pè Jésù, ìfẹ́ tí wọ́n ní sí náà ṣe pé Jésù kése ìlú wa ló ti wá. Ìfẹ́ tá a ní sí Ànábì Muhammad òun ló jẹ́ ká fi mọ Ọlọ́run pé Allah lọ́lọ́run. Lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń pe Lédùmarè, ìfẹ́ tí wọ́n ní sí látara àwọn tó mú wá fún wọn tí wọ́n fi gbàgbọ́ pé Lédùmarè. Ìfẹ́ lé Lédùmarè, ìfẹ́ lọ́lọ́run, Ọlọ́run nìfẹ́, Elédùmarè nìfẹ́. Torí ọ̀rọ̀ yìí lọ lójú àwọn ẹlòmíì, wọn ní mọ̀ kan tí wọ́n ń pè nífẹ̀ẹ́. Báwo la ti fẹ́ bára wa lo ìfẹ́? Àmì àṣẹ bàbá mi, ẹ ṣé gan, mo dúpẹ́ púpọ̀. Ọlọ́run ọba yìí ó ní agbára láti ṣe wá ní ẹyọ kan. Ó wà nínú Kùránì náà bẹ́ẹ̀, ó wà lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mi náà bẹ́ẹ̀, láti sọ wá lédè kan, ẹ̀yà kan, kó dẹ̀ ṣe wá ní ẹlẹ́sìn kan. Ó yẹ Ọlọ́run tó fi ṣe wá lẹ́lẹ́sìn púpọ̀, tó fi dá lẹ́lẹ́sìn púpọ̀ tó yẹ pé ẹ̀sìn wa ò jọra wa. Ó yẹ Ọlọ́run. Ẹnìkan wá lè gbèjà Ọlọ́run. Torí ẹ̀ mo ṣe ń rọ ẹ̀yin àfáà, bàbá wa Sheikh Labib, ẹ bá wá àtúnṣe sí torí pé àwọn wá tó lọ kóòtù lọ́la. Nǹkan tí wọ́n ṣe fún wọn lẹ́yìn tó bá yẹ pé wọ́n àtákì wọn jù, mọ́tò tí wọ́n bàjẹ́ tí wọ́n gbé wá látèkó ń sìn, wọ́n ti bàá jẹ́. Ó ti wàánù kan tí wọ́n máa fẹ́ fi kọjú ìjà, tí wọ́n máa fi sọ̀rọ̀, kéde pé kọjú ìjà. Àwọn ó di dandan kí wọ́n ṣe bẹ́ẹ̀, kí wọ́n fáìní kéèsì against pé wọ́n àtákì àwọn. Torí pé ìwà àbàjẹ́ lè Ìlọrin wù lórí ọ̀rọ̀ yẹn. Ẹnu mi gbà, ìwà àbàjẹ́ ni pé láti máa àtákì àwọn ẹni tó wá gbáyàn àbí tí wọ́n fẹ́ wá bẹ́ẹ̀lì àwọn ẹni tó wà nílé ẹjọ́, láti máa àtákì wọn tí àwọn ọlọ́pàá dẹ̀ wà ń bẹ̀. Lọ́yà wà pẹ̀lú àwọn ènìyàn, wọ́n rẹ́dí àti ẹ̀tún lérí pé máa pa wọ́n ni. Gbogbo ẹ̀ là ń gbọ́ ní mídíà, tàdé fojú ara wa wò ó. Ǹjẹ́ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ká máa threaten àwọn ẹni tó wá ṣẹjọ́? Bẹ́ẹ̀ ni bàbá mi, kò sí ẹni tó lè gbèjà Elédùmarè, kò sí ẹni tó lè gbèjà Allah. Eléyìí ti kúrò lọ́rọ̀ ẹ̀sìn. Eléyìí wọ́n àjàjà, mo ti rí pé kìí ṣe Ọlọ́run náà ń jà fún ma. Wọ́n á dìdì láwọn fẹ́ tọ́ṣọ̀ ta lọ́lọ́run ni, wọ́n fẹ́ bá wí ni. Wọ́n dẹ̀ mọ̀ pé kìí ṣe àwọn náà fẹ́ bá wí. Ọlọ́run ọba ló tọ́jú ta lọ́lọ́run, wọn ò bá wí o. Ọlọ́run ọba ló tọ́jú ta lọ́lọ́run. Ọlọ́run ọba ní tó fi pamọ́ fún Ànábì Yusuf, ó fi òun náà pamọ́. Ẹ gbọ́, Ànábì Yusuf ó fi pamọ́ sátìmọ́lé. Ìgbà tó dé inú ọlá ló bọ́ sí. Ojú rí tó. Ẹ má jẹ́ ká hùwà tí ò yẹ ká hù. Àwọn yín àfáà, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí mùsùlùmí, ẹ má jẹ́ kó wá padà bàjẹ́ àbí kí wọ́n máa sọ wá lóko tí wọ́n ń pè wá tí wọ́n sọ wá lóko bú. Wọ́n ti sọ already, torí pé a ti hùwà ẹ̀ lénìí. A ti hùwà ẹ̀ lénìí. A hùwà ẹ̀. Ìwà tá a hù yẹn, ǹjẹ́ ṣe tó dáa ni? Ìwà tá a hù yìí, ǹjẹ́ ṣe tó rọrùn ni? Mo kí ìyá mi àṣà, mo ń béèrè lọ́wọ́ wọn ni pé kí là ń pè ní ìfẹ́?
kí là ń pè ní Ọlọ́run. Mo ti wá sọ lọ pé ìfẹ́ lọ́lọ́run, Ọlọ́run nífẹ̀ẹ́. Ìfẹ́ tá a ní sí Bible òun la ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run. Ìfẹ́ tá a ní sí Kùránì tá a nífẹ̀ẹ́ Ànábì òun la ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run. Ìfẹ́ tá a ní sí àwọn nǹkan ṣẹ̀ṣe òun la ṣe ní sí Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run nífẹ̀ẹ́, ìfẹ́ lọ́lọ́run. Ẹ jẹ́ ká ní ìfẹ́ ara wa, òun gangan la máa fi rójú rí Ọlọ́run wọ̀. La máa fi rí ojú rẹ̀ ní dáadáa fi ń dé báyàn. Ní lọ síwájú fi ń dé báyàn. Bọ̀ níwọ̀n ìgbà tó bá ti ń ro bí sọ́mọlàkejì tó nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ̀. Ó wá ń rí ọmọ ìyá rẹ̀ tó jẹ́ lédè rẹ̀ tó ń kú lọ níbì kan, ó lè gbé dìde, ó tún dúró dò kó kú. Torí pé kò ṣẹ̀sìn. Torí pé kò ṣẹ̀sìn tó yẹ kó sìn. Àwọn ẹni yìí tún wá lo làákàì, wọ́n lo Adam, wọ́n lo ọpọlọ, wọ́n lo ẹni tí wọ́n kọ́ nílé eré. Àwọn ẹni tó lọ wo ta lọ́lọ́run, wọ́n wu ẹni tí wọ́n kọ́, wọ́n wu ẹni tí wọ́n kọ́, wọ́n hùwà pé wọ́n tó àwọn dáadáa, wọ́n sọ̀rọ̀, wọ́n kàn dúró, wọ́n dẹ̀ àtàkì wọn débi pé wọ́n bà mọ́tò wọn jẹ́. Ǹjẹ́ só dáa bẹ́ẹ̀? Wọ́n àtàkì nínú àwọn olórí ìwọ̀n kan tí wọ́n wá, tí wọ́n gbé mọ́tò wá, wọ́n bà mọ́tò yẹn jẹ́. Ǹjẹ́ só dáa tí wọ́n tún láwọn tún lérí pé wọ́n máa awo mídíà náà kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ rántí ẹ̀yin àfáà tẹ́ gbé kéèsì jáde, ẹ rántí wípé wọ́n máa padà dá ẹjọ́ yìí gan bẹ́ẹ̀ nípa ẹ̀jàre àbẹ́ ṣe kíní kan. Nǹkan tí àwọn ẹni tẹ́ wọ́n ti sọ already pé ẹ̀yin lẹ rán tọ́gì sáwọn. Bàbá wa Láyé Abbas àbílá Rájí Abbas, ààrẹ òpìtàn, mo kí yín, ẹ kú làákàyè, ọpọlọ yín ò ní kú láéláé. Ọlọ́run ọba tó fún yín ní mímọ̀ àti máa ṣèwádìí nípa ìmọ̀, nípa ìtàn. Ọlọ́run ò ní pa yín, ẹ tún máa tẹ̀síwájú sí ni. Torí nínú àwọn ìtàn tẹ́ ẹ̀ sọ, ó ń jí àwọn ọmọ ìyàwó àtàṣẹ̀ṣẹ̀ ń jí bọ̀, ó ń fún wa ní làákàyè, ọgbọ́n àtòye. Mo fi yẹn kí yín púpọ̀. Ẹni tó fi yín joyè wọn ẹ̀tọ́ sí ni, wàláhì ẹ̀tọ́ sí ni. Ẹ má wàá gbọ́ ti bí ẹ má gbọ́ ẹ̀sọ́ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ọlọ́run ọba ló gbéṣẹ́ fún yín torí pé òjíṣẹ́ kan lẹ́yìn náà. Wàláhì òjíṣẹ́ ni yín, wàláhì tàláhì òjíṣẹ́ ni yín. Ẹ gbọ́ Bàbá Láyé Abbas, wàláhì tàláhì súnmọ́bíláhì lẹ́tí láìláìlá hùwà, òjíṣẹ́ ni yín. Ẹ máa pa ìtàn yín lọ, kẹ́rẹ̀ máa ṣèwádìí yín lọ. Bẹ́ẹ̀ ni bàbá mi, wọ́n ti bàjẹ́. Ìfẹ́ tá a ní sí wọn, ìfẹ́ náà fi àwọn bàbá ńlá wa fi gba ìsìláàmù, náà fi gba kìrìsìtẹ́nì wọlé torí kájọ lòfẹ́. Wọ́n lo ìfẹ́ débi pé wọ́n jọ̀wọ́ gbogbo tó wà lọ́wọ́ wọn, wọ́n sọ́lẹ̀ fún tẹ́ gbé wá. Ẹ̀yin fúnra yín yẹn ẹ wá fẹ́ di Ọlọ́run mọ́ wọn lọ́wọ́. Gbogbo nǹkan láyé ló lẹ́san. Gbogbo nǹkan láyé. Gbogbo tẹ́yin bílíù pé ṣe dáadáa láyé. Gbogbo tí adájọ́ náà ṣe dáadáa láyé. Àbí tí gbogbo èèyàn ń dá láyé. Ẹ gbọ́, Ọlọ́run ọba nìkan lọ́ba tó mẹjọ́ dà. Gbogbo tẹ́yin bílíù pé ẹ̀yin ṣe dáadáa àbí bóyá dáadáa lẹ́rù bẹ́ẹ̀ ń ṣe. Ẹ mọ̀ bó ṣe rí níwájú Ọlọ́run ọba tó láyé. Àwa mùsùlùmí, mo rọ̀ wá, mo bẹ̀ wá, ẹ jẹ́ ká ní sùúrù. Torí wípé èmi ò ní sáláì má sọ tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Gbogbo pé ẹ tún máa ní ká dákẹ́, ẹ̀yin ká má sọ̀rọ̀ lórí ẹ̀ àbí kíní kan ṣe gbá kan. Mi ò bú ẹ̀yin àfà, bọ̀ mò ń jẹ́ kí a máa mọ̀ pé kìí ṣe bí wọ́n ṣe tọ́ wa nínú Kùránì, kìí ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ wa nù. Àforíjì lọ́bọ Ọlọ́run tó fi mú ìyá arákùnrin yìí tó fi bẹ̀ yín, tí ẹ dẹ̀ gbọ́ ipa tó kó nínú Islam, tẹ́ ẹ gbọ́ ipa tí bàbá rẹ̀ kó nínú Islam, kí ló dé tẹ̀lé foríjì tó bá yẹ pé bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká rò, ìyá àgbàlagbà tó bí ọmọ yẹn, ẹ gbọ́, tó bí ta lọ Ọlọ́run àti àwọn ẹbí ta lọ Ọlọ́run, wọ́n wá bẹ̀yìn, wọ́n tún bọ́ síta gbangba káwọn nìyá ta lọ Ọlọ́run, wọ́n dẹ̀ bẹ̀yìn, ẹ má ṣe anything,
ẹbẹ́ ràn pa ni kò ní dé mọ́ kò ní ṣe gbá kan ibẹ̀ ló máa kú sí. La ilaha illallah. Ọ̀pọ̀ èèyàn bismillah. So gbogbo nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan á wà pẹ̀lú wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. So mo fẹ́ kí a jọ pín kájọ fetí ara wa rò kẹ́ má bara yín jà kẹ́ ẹ jáwọ́ nínú gbogbo tí wọ́n ń ṣe yìí kẹ́ yẹ ká fi gbogbo ẹ̀ lẹ̀ k'Ọlọ́run ọba kó dẹ̀ wà pẹ̀lú wa kó ṣàánú fún wa. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá ni kókó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni pé ẹ jẹ́ kí gbogbo wa lòfẹ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ jẹ́ ká lòfẹ́. Ó gbọ́ àwa tá wà nílùú Ìlọrin ẹ jẹ́ ká lòfẹ́ ẹ jẹ́ ká bára wa lòfẹ́. Ìfẹ́ ni Ọlọ́run ọba nìfẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi share ẹ bá mi pín. Ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ lálẹ́ yìí bọ̀ á tún máa pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run. A máa sọ ọ̀pọ̀lọpọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́ àti Ọlọ́run. Ẹ free ta lọ Ọlọ́run á gbàdúrà wa. Ẹ ṣé gan.